fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Magbo owó mi bó pẹ́. Mágara wájú ti bí fún wọn lówó wọn. Magbo owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Saamu Ṣíkàdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn. Kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ òye. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Ẹ wo, èmi máa fi 5,000 naira lẹ̀. Wow. Kẹ́rẹ́ mi ní tèmi 10,000 naira ni máa kó lẹ̀. Wow. Lọ́dọ̀ tèmi náà mo máa fi 5,000 naira sílẹ̀. People. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan due to personal reason mo lè disclose iye tí màá fi lè bọ̀ máa coin lára. Why wouldn't you want to disclose it? Kò sí kọ̀kọ̀ tó wà ńbẹ̀ téèyàn fi pamọ́. Ẹ disclose ẹ̀. Tẹ́ bá disclose ẹ̀ ń sí gbogbo wa máa mọ̀ èlò tẹ́ fi sílẹ̀. A máa mọ̀ èlò tá contribute fún nǹkan tá fẹ́ ṣe ní community. Owó tá à ń dá yìí gan-an kí la fẹ́ fi ṣe? Ṣé bí kò ló wà látàkàárọ̀ ni? Nǹkan tó fẹ́ fi ṣe náà ló ti sọ fún wa látẹ̀kan yẹn. Anyway, èmi ò lérò pé question tó béèrè yẹn pọ̀ jù. Nǹkan tá fẹ́ fi owó yẹn ṣe gbogbo ni pé fún development community yìí. You know, they must serve as benefit for our youth now. You understand? Ẹ̀kọ́ ló ń bọ̀ yìí. Mi ò rí rẹ́ lè rí. Irú kí ló lè báyìí? Gbárí yẹ. Bùrọ̀ Saamu. Kí ló ṣe ẹ́? Ẹ rí mi báyìí bí. Kí ló ṣe yín? Kí ló dé? Ṣé bí mítì ni mò ń ṣe pẹ̀lú àwọn tó ẹ̀ṣẹ̀ wọ community wa? Ní wèrè kọ́ ṣàdédé wọnú mítì wa. Ló bẹ̀rẹ̀ sí pé gbàgbọ́ wa. Ẹ wò ó ba ayé mítì wa jẹ́ ni. Ẹ wò mí, ẹ wò mí, ẹ wò mí, ẹ wò ó ṣàmì gbogbo ara pẹ̀lú ẹgbà. Ó ṣá ẹ lára. Wá ṣe igi ìṣáná ló fi ṣá ẹ lára ni. Ẹgbà. Cotton board ló lò. Ẹgbà. Ó lò flusk. Kí ló lò mí ò rí nǹkan tó ṣá ni ara ẹ̀ ń dán. Saamu ẹ̀wọ̀n gbára mi. The only thing tí mo rí ni pé torí ṣíṣá tí wọ́n ṣá ẹ̀mí ò mọ̀ bóyá ó sán sínú ni àbò sán síta. Tó ti yẹ ohun tí mo rí ni èlùbọ̀ tó wà lára ẹ̀. Ṣé kìí ṣe pé bóyá èèyàn kan fẹ́ ṣe pàtí ládùúgbò? Ìwọ kẹ̀dẹ̀ rèé ọ̀pọ̀lọ́ ríbi tó tutù bá sí ni ẹ́ ṣóṣóló. Kó má jẹ́ pé ẹ fẹ́ bá wọn dání ẹ wá fara kọ́ lùbọ̀. Bọ́dà Saamu kí ló ń sọ ẹ wo ibi tó ti ń ṣe mítì ni bóyá ikọ́ ti wọlé ọkọ̀ tó ti wọ́n dùn mí jù ibi àgbàlagbà lọ́dún ní journalist ibi tí mo ti sáré tí mo ti dùrọ̀ bọ́dà Saamu ẹ̀wẹ̀sẹ̀ mi wẹ̀rẹ̀ ti sọ mí dẹ lẹ́sẹ̀ kan wẹ̀rẹ̀ ti sọ mí dẹ lẹ́sẹ̀ kan bọ́dà Saamu can you see àgbàlagbà journalist ẹjọ́ kí ló pa yín àti wẹ̀rẹ̀ papọ̀. Bọ́dà Saamu ẹ̀wọ̀ wẹ̀rẹ̀ ní lédi yẹn máa jẹ́ wẹ̀rẹ̀ ní. Òun náà ni mo ṣe béèrè lọ́wọ́ ẹni ń síhùn. Àbẹ́ ẹ̀rí tó ṣẹ̀ṣẹ̀ síhùn tán tó sọ fún mi pé òun àgbàlagbà. Kí lẹ́jọ́ dàpọ̀ pẹ̀lú wèrè nínú community ni mo sọ fún yín? Kí lẹ́jọ́ dàpọ̀? Wèrè dídí wọnú community lọ́sàn-án gangan, what can fa? Well, it don't make sense. It don't make sense at all. Nínú àdúgbò yìí, ká má lè ní security lọ́sàn-án gangan báyìí. Ó yẹ kí ẹ wá nǹkan ṣe sí Bọ́dà Saamu. Ọba community mẹ́wẹ́ ìwádìí mo jẹ́ ìgbà tẹ́gì fẹ́ ṣe mítì kí ló tẹ̀ sọ fún mi? Eléyìí tó kó yí káàkiri kí ló tẹ̀ sọ fún mi? Sọ fún mi kí ló tẹ̀ sọ fún mi gbà tẹ́ fẹ́ ṣe mítì? Mo dẹ̀ mọ̀ pé nínú mítì tẹ́ ṣe yẹn, tí gbárí yẹ tó bá rí owó lórí live wire ó máa mú. Ọmọ àkọ́kọ́ tátọ̀ tó wà ń di ẹ̀tàn tí ṣiṣẹ́ lára ẹ̀ abọ́gbọ̀ tí gbárí ẹ̀ bá rí owó ń bẹ̀ ó máa mú. Ṣé dáwọ́ nínú mítì yẹn? What are you talking about? Ṣé wọ́n là ń sọ sí? We are talking about our safety. Ẹ̀yin sọ̀rọ̀ nǹkan owó ṣọ́rọ̀ owó lọ́kàn báyìí. Ṣé dáwọ́ ń bẹ̀ àbẹ̀ dáwọ́? Bọ́dà Saamu àdáwọ́ ọ̀rọ̀ owó kọ́ lọ́kàn báyìí. Mo mọ̀ fún ara mi owó tẹ̀ ẹ̀ dá yẹn kí ló lé tí wò sọ fún mi pé ẹ fẹ́ ṣe mítì àti pé owó tẹ̀ ẹ̀ dá kí ni ìtumọ̀ owó tẹ̀ ẹ̀ dá? Ṣé owó lójú ẹ̀yin lójú náà? Owó ló jọ mi lójú o. Owó ló kàn yín báyìí. Bẹ́ẹ̀ ni. Bùrọ̀ Saamu,
mi ò ní time fún yín sí. ní time fún mi. but just ẹ kò lọ náà tẹ́lẹ̀ pé by the time tí wọ́n máa padà wọlé sínú community má bá yín fọ wàhálà gan ni o. I'm going to if má bá yín fọ wàhálà gan. ẹ ní ìranù please let's go. ìwọ ló mọ ibi tó ti ìdí ẹ ti sọ. gbẹ́rì yẹ ṣé wẹ̀rẹ̀ kú ẹlẹ́gbẹ̀dì ni ìdí ẹ ti yẹ o. káì and to be sincere bó ṣe lè wò kó rí ta ni wèrè tó wọnú community tó bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí ní terrorize. ṣógun ogun òkè ń tán nínú community ni ọjọ́ kan ìjà ọjọ́ kan ogun ṣáà ní nínú community ṣáà kí ló dé. wèrè ni o wèrè ni o kò máa kúrò wèrè ni o òkúta ọmọ òkúta olèlélè olèwèrè. màá fàgbà dúró o ti ṣe mistake. mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wo bí ọ̀rọ̀ àgbà bí ò bá ṣẹlẹ̀ òwúrọ̀ àṣẹlẹ̀ ọ́fíìsà. bùrọ̀ Sàámú kí ló ṣẹlẹ̀. wo mi ò ráyè tiẹ̀ báyìí ìgbà tí o kọ́kọ́ kó dàdúgbò yìí mo sọ kinní kan fún ẹ mo sọ pé àdúgbò tó wá yìí àdúgbò ńlá ni mo ní wàhálà promax wọ́n ń tà ládùúgbò yìí àbí mi ò sọ bẹ́ẹ̀. lóòótọ́ ẹ sọ bẹ́ẹ̀ kí lẹ mí ẹ sọ bẹ́ẹ̀ lóòótọ́. ara wàhálà tí mo sọ fún ẹ láì tí tòṣù kan tó dé bí o ti wà lẹ́wọ̀ wọ́n ní wèrè kan wà àdúgbò ó dẹ̀ disturb wọn níbi tó ti ṣe meeting ó nà wọ́n tún mú èlùbọ́ ó dà lé wọn lórí wọ́n dẹ̀ ṣe ń bẹ̀rẹ̀ nìyẹn tí wọ́n fi ń dá wàhálà lẹ̀. bùrọ̀ Sàámú níbo wọ́n ní ládùúgbò kí ló ṣẹlẹ̀ gan. máa farabalẹ̀ ọ̀rọ̀ wèrè lásán o ìwọ gan ti ń hùwà bẹ́ẹ̀ o farabalẹ̀ o ibi tí wọ́n ti ṣe meeting lábẹ́ igi òun náà ní wèrè yẹn ti dé ó dẹ̀ disturb àwọn gbárí yẹn ó disturb wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ní díẹ̀ lókun kò yọ UTC wọ́n ló ti dé èlùbọ́ lé wọn lórí UTC ló fẹ́ yọ òun náà fi sá ibo ni wèrè ti ní UTC as ọlọ́pàá tó jẹ́ àbògbọ́ ìwọ ló máa kọ́kọ́ intervene nítorí wèrè tó lè mú èlùbọ́ tó lè dà léèyàn lórí tó bá mú àdá tó bá ṣàyàn ṣọmọkì wàhálà ni ṣọmọkì fáwọlẹ́sì burúkú ni wèrè yẹn fẹ́ fà lẹ́sẹ̀ kì í ṣọ̀rọ̀ táǹkàṣù ló wà lẹ̀ ọ̀rọ̀ ṣẹ́ ni bá wèrè bá wàhálà ó máa rí ládùúgbò èkó tó di pẹ́ bí ẹ bọ́. ẹ tẹ̀ dúró náà báàdù rẹ̀ sì máa wọnú àdúgbò kí ni ọ̀làǹdà tí ṣọ̀tún wọn wò. ẹjọ ta lélẹ̀. bàrà Sàámú kọ́ lára àwọn junior officers. kó yà jẹ́ bẹ́ẹ̀ Aaron ló ṣe. ó ti ẹ̀ da ibi tí mo bá yín náà da ẹ wo wèrè kan ni o ó ti gba mọ́tò lọ́wọ́ rẹ ní junction bẹ́ẹ̀ yẹn o mi ò rírú eléyìí o òkúta mi ò rírú eléyìí o. Aaron demonstration wèrè heavy wèrè jẹ́ bí ẹ̀ ni. mọ́tò yẹn kò lè lọ mo dẹ̀ sùn ó sì máa wà ládùúgbò yìí ó máa wà ládùúgbò yìí àdẹ̀gbọ́dọ̀ rí. a ò tí kò falẹ̀ ìfànṣẹ ọ̀rọ̀ ìdàbí bó tiẹ̀ dìbò ó ti wọlé ṣé orí kan tí mo sọ fún ẹ ṣé o rí pé ogun ló wá bá ládùúgbò. junction ò lẹsọ ṣé kìí ṣe junction aṣọre níwájú bẹ́ẹ̀ very good mo bọ̀ I'm coming mo bọ̀. sórí ṣáàtìrì. bùrọ̀ Sàámú kí ló ń ṣẹlẹ̀ nǹkan mi ni kí ló ń ṣẹlẹ̀ ẹ pé action káwọn bọ́ọ̀sì yà wà dúgbò. kí ló fẹ́ lọ ṣe. sinmi. ẹ wo ẹ̀yin ọlọ́pàá ẹ mọ tẹ́ ẹ máa ṣe o ẹ mọ ọ̀nà tẹ́ ẹ máa gbà surveillance yín kẹ́ ẹ jẹ́ kó jìnnà gan kẹ́ ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa tọ́ pinpin káàkiri inú àwọn àdúgbò tí wàhálà bá ti bẹ̀rẹ̀ ládùúgbò á wọnú state tó bá dénú state á dé national tó bá dé national ó ti dàgbà yé ẹ careful. nílé mi ilé wọn náà ládé yọ̀ọ́sí bí ẹ̀ka sọ mo wà ó ti pago yín náà. mi ò ní airtime mọ́ ni mo ṣe wò pé tí má ti dé gbòòrò kí n ra airtime kí n pè ẹ́ sọ́dọ̀ á lè sọ nǹkan tó bá fẹ́ sọ. ẹ bọ̀ mo mojú yìí náà. ọ̀dọ̀ wọn mi yẹ mi ẹ ti máa ń ṣerun. mo sọ náà pé mo mọ iye ọ̀rá mà ṣe wà pa ṣé kò sí. kò sí nǹkan kan ọkàn fẹ́ wá rí bọ̀dá Sàámú ni as usual. ẹ ká sọ yes ma ẹjọ máa bọ́dá Sàámú ni mo wá rí mo fẹ́ join group wọn ni mo like bọ́n ṣe máa kọrin yẹn so ó wá wù mí kí n join group wọn. ẹ pẹ̀lẹ́ sà. yes ma. ṣé bẹ́ẹ̀ ṣe wà iṣẹ́ ló wọ̀n. ma kó lè kọ́
mo tún ti ṣe nílé tí mo wọ́n. Wèrè lè gbélé ìgbà. Wèrè ni o. Kí ló dé? Nítorí tiẹ̀ ni mo lè má wá sí pàtí ẹ̀ mọ́. Bọ̀dá Sàámú kí ni mo ṣe? Sọ̀rọ̀ owó tí mo fẹ́ gbà mo lè má wà mọ́ ni. Ó dẹ̀ fún mi lọ́rùn. Bọ̀dá Sàámú ẹ wò ṣe máa ráyè. Ọ̀rọ̀ ráyè kò ráyè kọ́ yo. Tẹ́mi ẹ káàbọ̀. Eru pẹ̀rẹ̀. Kí ló ṣẹlẹ̀ tá ní mọ́tò? Kí ló dé? Bọ̀dá Sàámú, bá a ṣe ń bi ni nìyẹn o. Ṣé bínú ilé la wà? A kàn déédéé rí tẹ́niyẹn kàn déédéé gbé mọ́tò dé ni. Ọmọ kékeré báyìí ní bí aláǹgànà. In fact, kí n sọ pé wèrè gan ni pàápàá. Ó dẹ̀ báàkì mọ́tò, ó dẹ̀ lọ. Ká tó sọ pé kí ló ṣẹlẹ̀ o. Ó ti ju okòlùwà, iṣẹ́ la bẹ́ wọnú ilé sà. Ta ló kó bá? Bọ̀dá mi, ṣé ni tó kò bá ló yẹ kẹ́ máa béèrè lọ́wọ́ wá ń sìn? Àbí wèrè tó gbé mọ́tò tó wá pààkì síwájú ilé wa tó dẹ̀ lọ? Dọ̀tún Ọlọ́run ta ni kí n máa béèrè? Ta ni kí n máa béèrè pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀? Bọ́dà Gani, ta lẹ bí yín tó jẹ́ wèrè tó wá síbí tán ló wá ń da yẹ̀pẹ̀ síbí tó tún gbé mọ́tò síbí? Sàámú sórí bóyá ṣàlàyé ọ̀rọ̀ yẹn fún mi ó mọ̀ pé kó o bá dé báyìí wàá mọ wèrè. Nítumọ̀ wípé ẹbí mi ni wèrè èmi ni máa dá wèrè mọ̀. No, àbò àbálọ̀rọ̀ yín bí ìdẹ̀ni sàn kankan alájà dásìn tó wà lẹ̀. Bọ̀dá Sàámú ṣé rí nǹkan tó ń sọ èlì mi gan fẹ́ sọ o. Èyí náà mọ̀ ní gbogbo community ẹ mọ wèrè ẹ mọ síwín èmi gan ṣe fẹ́ sọ ẹ wo mọ́tò yìí dáadáa mo ṣọ́ọ̀pẹ́ máa mọ ẹni tó ní. Ṣọ́gbọ́n tó sọ̀ṣà wọ́n ní wèrè gbé mọ́tò wá wèrè ló ń dá yẹ̀pẹ̀ sínú ilé ń bí ìwà alájà sọ wípé máa mọ wèrè rí. Bọ̀dá Sàámú máa dá wèrè mọ̀ àbí. Bọ̀dá Sàámú ẹ wo mọ́tò yìí dáadáa ẹ má mọ̀. Eré tí mò ń bá ẹ ṣe ti pọ̀ jù chance tí mò ń fún ẹ ló fa ogbórí burúkú yìí àbí bẹ́ẹ̀ kọ́ àbọ̀ wa bá lọ̀rọ̀ gbogbo yín. Ẹ wo pẹ̀lú tí mò ń rí ó ń fẹ́ jọ bí àkóbá o ẹni wèrè kan ló gbé mọ́tò ìwá àkóbá rẹ o ó ti di méjì tó ṣẹlẹ̀ àwọn gbẹ́rì yẹ olórí burúkú ọmọbìnrin kan wọn ló lọ bá wọn bẹ̀ ó dẹ̀ tu gbogbo méjì tí wọ́n ṣe ó tu kárí káàtì ẹ̀ ni pé ó lè nìyẹn náà ń jà ládùúgbò tó kó àwọn ọmọjọ tó ń dọ́gbọ́n gbòwó lọ́wọ́ wọn ní ìbọn tó fẹ́ fowó rà tó ti yé yín ìyẹn nìkejì Aaron mo pàdé Aaron ló bá sọ fún mi wípé wèrè kan gbà mọ́tò lọ́wọ́ ọ̀rẹ́ òun wèrè kan gbà mọ́tò lọ́wọ́ ọ̀rẹ́ òun problem tá a wà lẹ́nu ẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ni ṣé kìí ṣe pé mọ́tò tí wèrè gbà lọ́wọ́ ọ̀rẹ́ ẹ̀ ló wá pààkì síwájú ilé mi. àmọ́. ẹ má gbà mí torí Ọlọ́run tá làwọn iléeṣẹ́ bí wèrè ni. rárá sà kì í ṣe bí wèrè sà. ẹbí ìtawá nìyí. afẹ́wà jẹ́ bí wèrè sà. afẹ́wà jẹ́ ìgbókùn yìí ni sà. ẹ kì í ṣe bí wèrè wọ́n ní wèrè gbé mọ́tò wò ó dẹ̀ ń da yẹpẹ̀ ẹ dẹ̀ fẹ́ dẹ bí mi nítumọ̀ wípé ẹ fẹ́ dẹ bí wèrè mi ní wèrè n tẹ̀tẹ̀ láti sọ nìyẹn mò ń sọ pé ṣé bí wèrè nìyẹn wá lẹ́ bí mi lẹ jẹ́ èmi yẹn jẹ́ wèrè àbò lórí burúkú àbáyé yẹn bàjẹ́ ayé yìí náà bàjẹ́ ni ẹ gbà mí àkùbọ̀ ńlá ni tó wà lẹ́yìn àkùbọ̀ ńlá rẹ̀ wọ́n ní wèrè kan ó gbà mọ́tò lọ́wọ́ wọn ó lè gbé lọ mọ́tò ìkẹdẹ̀rẹ̀ wọ́n á gbé wá síwájú according to bí Aaron ṣe júwe ó dà pẹ̀lú mọ́tò yìí ni ẹjọ́ ṣé mọ́tò náà pè Big Daddy ṣé ò ní Big Daddy mo ti dáràn ẹ jẹ́ ọlọ́pàá tí ooo braga ni mo ti rógo. Bọ̀dá Sàámú kan community púpọ̀. Sholape, are you okay? I'm okay. Are you fine? I'm fine. Are you sure you're fine? Very fine. But
Níbo ló wà lọ láti jọjọ́ ẹ̀? Mo travel. You travel. I thought as much. Because when you come sọ pé wọ́n rí ẹ pé òun ṣe bákan like people ṣe gángan. Amy? Yeah. I rebuke it in Jesus' name. Èmi náà bẹ̀ rebuke ẹ olórúkọ Jésù mo bẹ̀ rebuke ẹ. Ọlọ́run ní jẹ́ ká rí èṣù. Sister. Ẹ káàbọ̀. Kí ló sọ? In fact, ṣe ló ń rebuke ẹ lórúkọ Jésù pé kò sí nǹkan kan tó ṣe òun. O sure? She's okay. Ṣé Ṣọlá pé I'll see you some other time. Thank you. You're welcome. Thank you. All right. God bless you. Ṣé mo dúpẹ́. Ṣọlápé. Ṣé mo pé promise àwọn family pé o máa kọ́lé fún wọn? I know they promise me personally pé o máa ra mọ́tò fún mi. Ṣọlápé ṣàánú mi. Hold on. Mọ́tò. Kí ló ń sọ yìí, Ṣọlápé? Kí ló ń sọ yìí náà? Mo ní personal car. I have my own personal car. Mo ní mọ́tò. Where's my car key? Mo ń bọ̀. Ṣọlápé, ṣàánú mi. Ìgbò Olúwàgà ó dára. Wèrè tó ń jó sí. Yéyéyé ó dára. Ó dára púpọ̀. Gbéga gan. Gbéga ó dára o. Ìgbò Olúwàgà ó dára. Yéyéyé ó dára. Tó o bá tún ṣe yéyéyé ẹyọ kan sí lẹ́yìn tó ṣe yẹ máa fọ́ ṣẹ̀kẹ̀rẹ̀ máa fọ́ ọmọ yín lórí orí yín máa fọ́ dànù. Níwájú mi rẹ̀ tí ń ṣe yéyéyé ó gara. Wá kí ni tí mo gbélé? Mi mọ̀ pé wọn mọ orí kọ ọkàn nípa wọn fẹ́ join ministry yín. Ó fẹ́ join ministry mi. Bẹ́ẹ̀ni wọ́n fẹ́ join group yín. Ó fẹ́ join ministry mi àbò fẹ́ wá báyé ministry mi jẹ́. Saamu mi ò mọ̀. Èèyàn débí ó sọ pé Ìgbò Olúwàgà ó dára Ìgbò Olúwàgà àbí gbígbó Olúwàgà ó dára. Sọ́rí pé wọ́n fúnra rẹ̀ wọ́n ní kò sí bó ṣe máa wò kó rí ọmọ tí ẹ̀yà bá bí òun lẹ̀yà ń jọ. Ìgbà tó jẹ́ pé wọ́n fúnra rẹ̀ náà ó níyè nú ó ti fọ́fun gbé mu ọ̀nà dà sí àwọn eléyìí ò ní máa kọ̀kọ̀ kúkọ̀ tí wọ́n ń kọ yìí. Ẹ má bínú. Sọ́rí rẹ̀ ó ṣe tẹ́sì wọn kó tó di pé ó mú ọ̀ débi. Mi ò mọ̀. Kí ìwo lẹ ti ń kọrin? Dí yẹn máa dì yẹn pa ni. Èdí dí yẹn máa dì ẹ̀ pa. Òun dà. Níbo ló wà? Bọ́lọ́wà. Wo bí tán bá rán ẹ wá kó o padà lọ jíṣẹ́ kó o bà mí lé o. Kò yẹ ẹ́ sìn community kọ́kọ́ kì í ṣe méjì kì í ṣe mẹ́ta o. Mẹ́wẹ̀ẹ̀wá èmi ni mo ń kọ́ńtú ẹ̀ ó lè lọ bò mí kó lọ ṣòṣì àmọ́ wájú ilé mi má ṣòṣì o. Ta ni ẹ́? Mọ́tò mi dà. Mọ́tò wo ni bàbá lákùbà bá ẹgbẹ́ síwájú ibẹ̀ tó sọ̀rọ̀ mọ́tò wo ló gbé síbí? Wèrè tí wọ́n sọ pé mọ́tò wà lọ́dọ̀ ẹ̀ lélẹ̀. Ọmọ wèrè kò jùbọ̀. Two hours péré ni mo fún yín. Tẹ́ ẹ bá wá mọ́tò mi jáde mọ́tò mi tẹ́ ẹ bá wá jáde níbi kékeré lẹ ṣì rí o. Mo ń bọ̀ wá bá yín. Díkà ètè máa lọ kára ètè meet up service time ti lọ. Kí la fẹ́ ṣe bẹ́ẹ̀? Ẹ gbà mí sista mi. Kí ni yẹn? Ṣọlápé ọ̀rẹ́ mi rè. Àbúrò ẹni tí mò ń wò ń lẹ́yìn ó ti ya wèrè. Ṣọlápé ò lè ya wèrè ẹ̀gbọ́n mi Ṣọlápé ò lè ya wèrè Christian lọ́mọ yìí. Ṣé ọmọ tó jókòó yìí devoted Christian ni ẹ fáwọn olùmọ̀ preach fún mi. Ó lè pe tí ẹ ti di tó tí àwọn ladies ẹsẹ̀ wọn ti gùn ibi táwọn ladies ń korí bọ̀ ó lè lọ bẹ̀ má bí tiwọn náà nǹkan tó mọ̀ wọ́n mọ̀ ju ẹ lọ let's go. Sister mi devoted Christian lele kò lè ya wèrè sister mi Ṣọlápé what is wrong with you. What is wrong with you two? Tó bá pẹ́ nípa ẹ máa fọ́ ẹ lórí. Torí kan díẹ̀ lọ kí n gbọ́ etí òkè díẹ̀ lọ́jọ́ Ṣọlápé ọ̀rẹ́ mi Ṣọlápé
bàbá ìyáwèrè mo yáwèrè èmi tí mo mọ̀ nǹkan tí mo ṣe mo jókòó síbi nílẹ̀ èmi nìkan mo jókòó síbi báyìí. àbúrò mi ni wọ́n ní ọ̀dọ̀ yín ni wọ́n gbúrò ẹ̀ sí ẹ jọ̀ọ́ mo ti ń wá káàkiri látàárọ̀ ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ ṣe bá mi rí ẹ jọ̀ọ́. kálàbù ẹ. bọ́dà Sàámú ọmọ tó kúrò ń bíbá yín sínsìn tó ń ṣe bí alágànná tó da iye pẹ̀lú wa lára tó lóun máa padà wá in 2 hours. ṣó ni. òun ni. ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa lórí ọmọ yẹn á ti dààmú gan. ọmọ tó fẹ́ fọkàn fọ̀ mí lórí tó jẹ́ pé díẹ̀ ló kù gọ́gọ́ tàbí ò bá ti wálẹ̀ báyìí àdúrà àkóbá ló ti ṣe fún mi nínú bí mi rò kọ́ ọmọ yẹn máa sàn èmi ni mo sọ bẹ́ẹ̀ kò ní sàn kò ní sàn. àwọn èdè kò sọ ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ á sì dààmú gan. wo bó ṣe ń sọ̀rọ̀ bí ẹ ń play ẹjọ́ tẹ bá mọ ibi tó wà ibo ni mo fẹ́ mọ̀ tí wèrè wà ṣe bẹ́yìn lẹ bí ẹ ṣe bó lẹ ṣe wà káàkiri ní ìmọ̀rúkọ tó ṣẹlẹ̀ wọ́n dẹ̀ máa ló kọ incident ó ti jẹ́ pé wájú ilé tèmi ló wá páàkì mọ́tò sí kò ṣe lọ páàkì síwájú ilé ẹlòmíì ṣé èèyàn ò ń jẹ́ Sàámú ni mò ń jẹ́ Sàámú ni ó tún dé bí ó mọ́kò fẹ́ fi fọ́ mi lórí. ẹ jọ̀ọ́ àfẹ́kọ̀wọ̀ ọjà ni ẹ jọ̀ọ́ wèrè yìí wà lórí ẹ̀ gan. tó bá jẹ́ bẹ́ẹ̀ ni mo dáríjì nítorí ojúlóró ojú ṣàánú. bẹ́ẹ̀ni. abiyamọ lòun abiyamọ lèmi náà. bẹ́ẹ̀ni. ó máa san ní 10%. 90 tó kú ọwọ́ Ọlọ́run ló wà. ọmọ tó fẹ́ bá yé mi jẹ́ bí. bro calm down now ẹ kò tóbi tó mọ ìwà fún wa péré. èmi ló ń bá sọ̀rọ̀ bíi nígà. ẹjọ́ bá mi mú orí gbogbo yìí burú dànù ẹ dọ́bọ̀lẹ̀ síbẹ̀ ẹ̀yin ò gbọ́ pé ẹni fẹ́ wò ṣẹ́jú àkọ́ apẹ́ ló ti omi mọ́tò mi dà ibi ni mo gbé mọ́tò mi sí ẹ mú mọ́tò mi. ẹ ṣe bá mi mú o. ṣé ẹ rí bẹ́ẹ̀ ṣe mú wèrè tó jẹ́ bí yín yẹn ẹ má gbé lọ hospital mọ́mọ́ bí tẹ́ ẹ lè gbé lọ o ní kíni mọ́mọ́ bí tẹ́ ẹ lè gbé lọ. kí ló ṣẹlẹ̀ ládùúgbò torí Ọlọ́run kí ló lè ládùúgbò yìí kí ló lè ṣe ọmọ yìí ẹ sọ fún mi kí ló lè ṣe ọmọ yìí lọ́mọ tó dà tó ìtorí Ọlọ́run mi ò gbọ́. ìkúnlẹ̀ abiyamọ. Ericap. ìkúnlẹ̀ abiyamọ. torí yín bàjẹ́ ní èwo ni ìkúnlẹ̀ abiyamọ gbogbo ọ̀rọ̀ tó bá ṣẹlẹ̀ ní ìkúnlẹ̀ abiyamọ ni ọ̀rọ̀ ní ṣẹlẹ̀ ta ìṣẹlẹ̀ ìkúnlẹ̀ abiyamọ gbogbo ẹ̀ náà sọ ìkúnlẹ̀ abiyamọ sí ni. abiyamọ ọ̀rọ̀ mọ ni. ìkúnlẹ̀ abiyamọ ẹ̀dà ń bí abiyamọ olówó kọ́ mọ́ ń jàwèrè ìkúnlẹ̀ abiyamọ lọ parí lọ́jà fún mi. dókítà ṣẹ́rí gbogbo nǹkan tẹ bá mọ̀ pé lè ṣe tára ọmọbìnrin máa fi yá ẹ bá mi sa ipá yẹn secondly any amount tẹ bá mọ̀ kó máa cost ẹ jẹ́ kí n mọ̀ máa food bill yẹn torí ọmọ àti alẹ́gbẹ̀mí yìí èèyàn gidi ni wọ́n dá sí wa gan nínú àdúgbò so ẹni tó bá dẹ̀ dá sí yàn nínú àdúgbò any assistance téèyàn bá lè render fún wọn ó di dandan kéèyàn ṣe. Bákẹ́mi ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé gan ẹ ṣé o. madam ó fẹ́ kẹ́ fọkàn yín balẹ̀ kò sí problem rárá ṣé rí pé inú ọ́fíìsì mi ni mo níbi kí wọ́n gbé ó sí and ó ti gba injection omi tó dẹ̀ ń gba ayé ẹlẹ́kejì ni ṣé understand lẹ́yìn ìgbà tó gba injection tó ní yìí òun ló sùn yìí so ẹ kò farabalẹ̀ ẹ jẹ́ kó jí tó bá ti jí jẹ́ wọ́n máa lọ lé ní so ẹ fi ọkàn balẹ̀ ṣe ti rọ́ọ̀bù sí problem rárá ẹ calm down kò sí nǹkan kan ẹ calm down kò sí nǹkan kan sẹ́ baby calm down. ẹ̀sà ẹ̀yin ní kẹ́ bá mi gbà ẹ̀sà ẹ̀yin ní kẹ́ bá mi gbà fún mi sẹ́. bẹ́ẹ̀ Sàámú ẹ̀yin ni. èmi pásítọ̀ náà wà bí àjọkọlẹ̀ fún mi. pásítọ̀ ẹ̀rọ sà ẹ pẹ̀lẹ́. bẹ́ẹ̀ Sàámú ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé gan. ẹ wò don't mention Ọlọ́run á ṣe ìyanu sí. ẹ ṣé mo sà pásítọ̀ ẹ ṣé mo dúpẹ́ agbára Ọlọ́run tó wà ní ayé yín kò ní fi yín sílẹ̀ ẹ ṣé gan sà pásítọ̀ yẹn jókòó. mo rí pé ẹ̀kẹ́ tí rí lọ́tọ́rọ́ tó sẹ́yìn kan mo ní kẹ́ ẹ máa po ògì fún. ẹ ṣé gan sà. máa po ògì àtẹ̀kọ́ fún. ẹ ṣé gan. ọmọ yìí máa lómi rà rúbútú.
Sista, ẹ kò tọ́jú wọn. Báwo dẹ̀ ni ara wọn báyìí? Wọ́n ti ń feel better, ó ti wà okay. Ẹ káàbọ̀ sọ. Ṣé bó ṣe ń kí gbogbo yín tẹ́lẹ̀ náà ni? Kò kí mi o, bí ó respect pastor yìí o, kò kí mi o. Pásítọ̀ sọ bẹ́ẹ̀ ni kò kí. Pásítọ̀ sọ bí àwọlé kò ní dìde kí. Tí kú bá sọ̀rọ̀ àrùn àmọ́ àgbìn ni níwájú pásítọ̀ sọ bẹ́ẹ̀. Àárí pásítọ̀ sọ bẹ́ẹ̀ kò dé kò ní kí pásítọ̀ sọ bẹ́ẹ̀. Kí ló fẹ́ lóun jẹ yó? Lóhun pásítọ̀ sọ bẹ́ẹ̀ la. Eégún ńlá burúkú. Eégún ńlá agbórí òkè fẹ́jú. Gbẹ̀ngbẹ̀lẹ̀ kó àrùn ọdún má jẹ. Afẹ́jú mọ́ṣọ́ tó dún wọn máa ké gidi gan ni. Bọ̀dà Saamu. Ẹ jẹ́ kí yìnyín délẹ̀ jàre. Bọ́lá ìrántí ọjọ́ tá a gbọ́mọ ìdí ọ̀dọ̀ wọn bá a ṣe gbé dọ́dọ̀ wọn báyìí rí pé wọ́n wọ́ mi lù lójú ni wọ́n wọ́ mi lù. Gbogbo ogun tó wà ní ayé òun gbàdákẹ́jẹ́ straight ni ó dẹ̀ ṣe oorun ló kọ́kọ́ sùn lọ tó fi wà lọ́dọ̀ pásọ sọ bẹ́ẹ̀ fọjọ́ bíi méjì kẹ́ tó gbé wá sílé. Sọ bẹ́ẹ̀ mo gbèdì fún yín o. Bọ̀dà Saamu torí Ọlọ́run gbogbo ògo ti Ọlọ́run ni ẹ já dá gbogbo ògo padà sọ́dọ̀ Ọlọ́run. Ẹ bá fún mi ní ààyè díẹ̀. Kí n jáde? Rárá ẹ má jáde ṣùgbọ́n ẹ fún mi láàyè láti ẹ ti lè jíṣẹ́ Ọlọ́run fún wọn. Ọlọ́run yọ yín bá ní ẹ máa tẹ́ nìyẹn orí dídé bí yín kò ṣẹ̀yìn mi o gbogbo oríkì tí mo ti kì í tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa reduce ẹ̀ to minimum level ni o. Jáde bíi báwo ẹ má sọ̀rọ̀ yín sà. Sista inú mi dùn wípé ẹ ní orí ọ̀fẹ́ láti lè bá wa sọ̀rọ̀ báyìí. Ohun tí Ọlọ́run fi ń yé mi nígbà tí mo fẹ̀mí ṣọ́nà gan ó ní wípé ohun tó ń ṣe yín tó fi yín sí ipò tẹ́ wà yìí ó jọ mọ́ bí ọ̀rọ̀ ìfẹ́. Ṣé ló ń dàbí ẹni wípé ẹ finú tán èèyàn ẹni tẹ́ ẹ wá finú tán ẹni yẹn ló wá sọ yín sírú ipò tí ẹ wà yìí. Tí ẹ bá lè rántí dáadáa màá fẹ́ kí ẹ rò ó ǹjẹ́ lè rántí ohun tó ṣẹlẹ̀ tó fi yín sírú ipò yìí. Viscous flower love ló ṣayé yìí báyìí ó máa bá yé yòó ráúráú ni. Ọládìméjì. So Ṣọlá pé nǹkan tó ń try láti sọ fún wa ń sìn pé irú èmi tí mo ní boyfriend tí boyfriend mi bá ló yá kíní hunhun. Irú ọkùnrin bẹ́ẹ̀ yẹn ó máa sá lọ. Ó lè sá lọ àwa gẹ́gẹ́ bí obìnrin ṣé mo pé àgọ́ ara wa yìí bíi tẹ́ḿpìlì Ọlọ́run Bíbélì gan jẹ́ kó fi yé wa bẹ́ẹ̀ ẹ wo bá ṣe gúnrégé tá a ṣe rẹwà tó ṣé èdè mo pé àgọ́ ara wa yìí wẹ́pọ̀ ni fún wa o gẹ́gẹ́ bí obìnrin àbí ẹ̀ mọ̀ ni tó wá dá bẹ́ẹ̀ ká wá tara wa lọ́pọ̀ fún ọkùnrin kò dá bẹ́ẹ̀ o. Bọ̀ṣọlá pé ṣé o mọ̀ pé irú eléyìí ó máa ṣòro ṣe. Kí ló dé tó sọ bẹ́ẹ̀? Kò sí kan tó ṣòro ṣe fọlọ àbí kankan wà tó ṣòro ṣe fọlọ. Ṣọlá pé tuntun sáré rí ẹ. Pé jọ fún mi ní 5 minutes màá rí ẹ bá mi dúró síbẹ̀ you say I'm busy. You are very important lè sáré rí ẹ. ẹ̀yin ladies ẹ̀jẹ̀ má bínú o mo fi sáré yàrá ẹ̀yin ó ń padà bọ̀ abáyín sí. Wait, you say I'm busy I will see you just wait for me there I'm coming. Mo ń bọ̀. I'll come see you. So Ṣọlá pé mo fẹ́ sọ fún wa sí pé irú ilé kò sí nǹkan kan láàrin. Má dọ̀rẹ́ wa lóhùn. Kò sí kankan o ẹ gbà mí gbọ́ bó ṣe wà yẹn àtijọ́ jókòó báyìí àtijọ́ sọ kò sí kankan láàrin wa ó dẹ̀ dalẹ̀ ọjọ́ ìgbéyàwó. Wow. Bẹ́ẹ̀ ṣe rí yẹn ó wà very understanding ìdí tèmi àti ẹ̀ ṣùjọ wà together ni kò sí anything. Kí ló ṣe now? What's wrong with you? Kí ló dé? Inú ẹ̀ ń bí mi gan-an. Inú bíbí bíbá o. What happened? You know I love you and I'm sure you do too. Ṣé ìwọ tó yẹ pé o fine báyìí o wà good looking o dẹ̀ ní sùúrù fún mi àjọ jókòó àjọ sọ ni o máa ní sùúrù fún mi títí dalẹ̀ ọjọ́ ẹ̀dì kò tó fọwọ́ kàn mí ṣé máa take it for granted? No, I won't do that. Kí ló ṣẹlẹ̀ kí ni mo ṣe náà mo trust ẹ o dẹ̀ trust me. O trust me? Yeah. Ìwọ ló trust me yẹn. But the thing is I'm having issues with man tí mo sọ pa yẹn man tó máa ń disturb man call all the time yẹn. What are you doing with that man? I've told you countless times babe there is nothing between myself and this man. Kò sí kankan láàrin wa now. This man is just there. There's nothing now. You should trust me more than this. There's nothing. There's nothing. Yes. There's nothing. Yes, I'm telling you. In fact, ṣòro ọ̀rọ̀ máa yìí, o ti rí solution sí. O ti rí solution. Yes. Thank God. Olúwa ó ṣé o, kò ní sí problem láàrin wa. Thank God. Thank you Lord Jesus.
Jésù. Farabalẹ̀. Tí méjì. Fara ẹ balẹ̀ kó gbọ́ mi. Sórí kìíní. Fara ẹ balẹ̀. Sórí kìíní. Kò lè ọ̀tẹ̀, kò dẹ̀ lè ọ̀tẹ̀ níwọ̀n. Ṣó ń gbọ́ mi? Okay. Tó bá ti fẹ́ lọ rí máa yẹn, wàá fi kun ẹran ahọ́n ẹ̀. Wàá dẹ̀ sọ àwọn kankan sí. Sórí àwọn kìíní tó máa sọ sí mo ní sọ fún ẹ sìn o. Ó ti yẹ. Wàá sọ àwọn kankan sí. Any amount, iye kí iye tó bá bèèrè lọ́wọ́ máa yẹn, lọ́ máa fún ẹ. God, I can't even believe this is coming out from you. I am so disappointed in you. Mo ti mọ̀ pé o ní gbọ́ mi. Mo ti mọ̀ pé o ní gba kíní lọ́wọ́ mi. Mo ti ní interest nínú máa yẹn. Mo ti mọ̀. Mo ti gbogbo moves ẹ̀ mo ń wò. Kò sí kankan láàrin mi àti máa mú tó fún ẹ. Kò sí anything now. Sori, tó bá mọ̀ pé kò sí anything láàrin wa àti máa yẹn, wàá gba kíní lọ́wọ́ mi. See, let me tell you, sori kíní kò ní ọ̀tẹ̀, kò ní hot man yẹn. Nǹkan tí mo kàn fẹ́ ṣe ni pé tó bá mú kíní sìn dọ́dọ̀ máa yẹn, tó bá yọ síta, he's gonna be scared. Máa yẹn máa bẹ̀rù. Ó mọ̀ pé irú ọmọ báyìí tó yẹ pé preacher, church girl and everything tó tún fine báyìí, ó máa sá fún ẹ. I just want you to scare him away. Kọjú sí mi now. Ga o. Kí lẹ sọ? Kọjú sí mi, tí mi bá nífẹ̀ẹ́ mi ní máa lé ẹ kiri. Kọjú sí mi. Ẹ wo, mo ti sọ fún yín gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń bá mi sọ látijọ́ yìí. Mo ti sọ fún yín pé mi ò wà interested àbí ẹ̀dẹ̀ ń lé mi títí ṣé èmi nìkan ni obìnrin tẹ̀rí ni ẹ̀dẹ̀ màmá ẹ̀dẹ̀ ń lé yàn. Ẹ wo, gbogbo yẹn ò tiẹ̀ bí mi o. Bí mo ṣe wà yìí, mo ní di 500,000. 500,000. Láyé tá a wà yìí. Kí ni? Ó ti pọ̀ jù náà. Ẹ wo nǹkan tẹ́ gbé sídìí tẹ́ ẹ̀dẹ̀ lẹ́fẹ̀ẹ́fẹ́. Anyway, iye tí bá ní mo máa fún ẹ o. Tó ti gbọ́? Gbà. Kí lélẹ̀? Kí ni mo béèrè kí lẹ̀ ń fún mi? Mo mọ̀, mo dẹ̀ mọ̀, mo wà very sure pé gbogbo nǹkan tó wà nínú bíbá kò lè ju 50k lọ. So kí ni mo béèrè lọ́wọ́ yín? Kí ni eléyìí tẹ́ ń fún? Orí ẹ ti dàrú. Jésù. Yes, orí ẹ ó ti dàrú. Ó wò pé oògùn tó lò wá fún mi kò ṣiṣẹ́ àbí? Ó wò pé bóyá oògùn tó lò wá fún mi ò ṣiṣẹ́. Wèrè tó ń ṣe ẹ yẹn kó máa ṣe ẹ lọ. Bẹ́ẹ̀ ni kó máa ṣe ẹ lọ bẹ́ẹ̀. Ṣọlápé. Irú ọwọ́ wo lè ká lórí? So are you telling me pé gbogbo nǹkan ìṣe ọmọ yìí ó mọ̀ sí? Ọmọ náà lẹ́yìn náà tọ́ yìí, àbí bẹ́ẹ̀ kọ́? Can you see your life? Because of love. Nítorí ìfẹ́, ó dẹ̀ gbé Kristẹni ẹ̀ tó wà nínú ayé ẹ̀yẹn Bíbélì tọ́lọ́run gbélé ẹ lọ́wọ́ ìyẹn ohun tó ti mọ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run, ó dẹ̀ gbé sẹ́gbẹ́ kan, ó dẹ̀ jẹ́ kí èṣù ẹ̀ṣẹ̀, ó dẹ̀ jẹ́ kó tàn débi pé ayé ẹ̀ fi rí bó ṣe rí. Ọmọkùnrin kan lè gbé nǹkan kan lé ẹ lọ́wọ́ wípé kó o tọ̀ lá, wípé kó o lọ fi bá èèyàn kan sọ̀rọ̀, ó dẹ̀ ti torí ọ̀rọ̀ ọ̀fẹ́, ó dẹ̀ gbé Christianity tó wà lára ẹ, ẹ̀sìn tó wà lára ẹ, ó dẹ̀ gbé ti sẹ́gbẹ́ kan nítorí ọ̀rọ̀ ọ̀fẹ́, ó dẹ̀ jẹ́ kí ọkùnrin àti èṣù ó jẹ́ kó tiẹ̀ sínú òbú inú òbú báwo lè ṣe orí tèrè ká irú yín pọ̀ bẹ́ẹ̀ o tó jẹ́ pé ọkùnrin I love him olóògbé ẹ̀ ṣubú I love her olóògbé ẹ̀ ṣubú ẹ̀ lọ wùwà tí ó dá nítorí ìfẹ́. Ìwọ̀nba lọ́rọ̀ tí mo sọ mi ò ní mẹ́sẹ̀gì púpọ̀ lẹ́nu o. Over to you, ẹ crown ẹ. Bọ̀dá Saamu, mo ti mọ̀ pé Ọlọ́run ń lo ẹ̀yin náà. Àwọn tẹ́ ẹ sọ yìí ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àmọ̀ràn. Ìṣègùnjàre tó bá lójú inú ló máa mọ̀ pé wo lè lálẹ́ mi. Sista,
gbogbo wa náà ti rí báyìí wípé ọlọ́run wa ló máa ń tú àṣírí ohun ìkọ̀kọ̀ ẹ wo bó ṣe tú àṣírí ẹ̀ báyìí. báwo rẹ sí orí. sista ìbáṣepọ̀ kí ni ìmọ́lẹ̀ ní pẹ̀lú òkùnkùn ẹ̀yin tẹ́ ẹ ti wà lójú ọ̀nà ti ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ ti mọ ọ̀nà náà lójijì ẹ kàn jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan déédéé ó dẹ̀ yí ohun tí ẹ ti mọ̀ ó dẹ̀ dojú ẹ̀ dé mọ́ yín lọ́wọ́. nítorí ìfẹ́. ẹ wá nítorí ìfẹ́. nítorí abescus love. ẹni pé. abescus love of the same feather. sista mo mọ̀ pé ẹni tó nífẹ̀ẹ́ bíbélì nìyí ẹ ti wá gbàgbé wípé bíbélì ló sọ wípé ẹni tó rò wípé òun dúró kó kíyèsára kó má bàa ṣubú ó lẹ́ni tó rò pé òun dúró kó kíyèsára ṣé ẹ ti wá rí wípé ẹ ò kíyèsára báyìí ẹ ti jẹ́ kí èṣù ráyè wọlé sí yín lára nítorí ìfẹ́ nítorí ọkùnrin ẹ fi ìfẹ́ Ọlọ́run sílẹ̀ ẹ wá ń tẹ̀lé ìfẹ́ ènìyàn ìfẹ́ ènìyàn tẹ wá ń tẹ̀lé yìí ẹ wá wo ohun tó sọ yín dà ìfẹ́ Ọlọ́run ó máa ń fúnni láyọ̀ ni bẹ́ẹ̀ni ìfẹ́ ènìyàn ó máa ń jáyàn gbà kúrò lọ́dọ̀ Ọlọ́run tó máa bírèkì àti máa fọ́ká pátápátá tó máa tún fìyàn sínú ìgbèkùn. rí báyìí òun ni irú ẹ̀ ní nǹkan tó ṣẹlẹ̀ yìí so oore ọ̀fẹ́ ńlá òun lè rí gbà lọ́dọ̀ Ọlọ́run wọn wípé ẹ lè rí ìwòsàn gbà pẹ̀lú oore ọ̀fẹ́ tẹ́ rí gbà lọ́dọ̀ Ọlọ́run yìí ẹ wá nílò láti padà sọ́dọ̀ ẹ̀ ẹ máa tọrọ àforíjì ẹ máa gbàdúrà sí ẹ bẹ̀bẹ̀ àwẹ̀ ọlọ́jọ́ 7 òun lẹ máa gbà láti fi béèrè ìdáríjì lọ́wọ́ Ọlọ́run abẹ́ ò ní gbà. kò ní gbà kẹ́ lẹ́yìn tí nǹkan kan ṣẹ̀ṣẹ̀ ṣe tán ní gángan tààrà ẹ̀dẹ́ tún bẹ̀rẹ̀ sí ní dọ́bà tí gbogbo ẹ̀kẹ́ ẹ̀ níyọ́ lọ́tọ́rọ́tọ́ yìí àní kó gbà àwẹ̀ tó bá máa ṣá kó ṣá tó bá máa pẹlẹbẹ kó pẹlẹbẹ. bọ̀dá Sàámú àwẹ̀ ò tiẹ̀ kì í múyàn ṣá ó máa sọ̀yàn di alágbára nínú Ọlọ́run ni. ẹ jẹ́ kélé ìṣá ẹ jẹ́ kó ṣá kó lè lákọsílẹ̀ pé nígbà tó ń ṣiṣẹ́ tó ń kú lọ́dọ̀ Jésù tó ń wọ̀ ọ̀dọ́ bò mí lọ ó ní kíní yẹn ṣẹlẹ̀ ẹ jẹ́ ó ṣá. sista ẹ máa gba àwẹ̀ ọjọ́ 7 àti àdúrà kí ohun tó ń ṣe yín yìí kí Ọlọ́run bá lè fi ojú àánú wò yín kó dẹ̀ dáríjì yín pátápátá. mo mọ̀ kí tó bá sọ̀rọ̀ fẹ́ wájú ó máa mẹ́rin ni àbájọ táwọn kan tó bá gbọ́ ọ̀rọ̀ love wọ́n wá bẹ̀rẹ̀ sí ní sáré wàá máa gbọ́n tó wàá máa kọrin tẹ̀lé wọn lẹ́yìn má sáré má sáré má sáré òun má sáré òun má sáré ìfẹ́ love ó ti gbẹ́lòmíì wọ́kòtò tí ó dẹ̀ mímọ́ láéláé. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú tibí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàmúsíkà.